tó ọlọ́run Elédùmarè ọba gógó ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́wọ̀wọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn Elédùmarè ó ṣe o tó kà wáyé lówùúrọ̀ yìí láti wá ṣètò tòní ọpẹ́ ní fún ọba gógó ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà dáńgbọ́n bá kókó èrò àkàtàpá bá lóṣùn aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí lásọ ṣàpọ̀nà ọ̀kan ní yémiyémi gbẹ́kẹ ọgọgọ rúmọrúmọ apanimọ̀ àgún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìmújẹ èèyàn arúgbó aṣọ mọ́balẹ̀ ìbà yín o èdòdó àṣẹ. láàlú ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún kẹrù òbẹ̀lẹ́kún òbá dásọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ lẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímọ̀ sunmi láàárọ̀ yìí sùn fún ìbáratẹ́ látọ̀ pa èṣù mọ́sẹ̀ ilẹ̀ Yorùbá mọ́sẹ̀ mi atọ́kùn ètò náà abẹ́ ọ́ ní Elédùmarè ọba tó kápọ̀ ọlá alágbára lórí gbogbo dákọjẹ́ kí ilẹ̀ Yorùbá ogun ni ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ wọ́n jà sí ọtẹ wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé wọ́n jà ogun alẹ́sẹ̀ aṣọ àwọn àgbàlagbà wọ́n jà tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà tẹ̀ ẹni tá a ṣẹ̀tá bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọ́jà bá wọn dúró wọn dáa pápá o ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ adúpẹ́ pé òkun ẹ̀yin ènìyàn wa àkóbílù ti rí àsìkò atótónu ẹ rí i pé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí nísìn ó ti ń di gbogbo ìgbà ètò ààbò ń di gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá rí bí ṣe ń rí yìí ó fẹ́ lójútu ni wọ́n ní tí ó bá dásìkò àti ṣu fọ̀rọ̀ láti là bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà gan in particular kí ni mo fẹ́ rí sọ lónìí ni tẹ́ ẹ bá wo bílù ti rí ẹ rí i pé àwọn ará òkè ọ̀hún tí à ń pariwo wọn tá à ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu gbogbo ìgbà bá Haúsá ṣe ń pariwo wọn ní Ìgbò ń pariwo wọn ní Benue ń pariwo wọn TV ń pariwo wọn Yorùbá náà ń pariwo wọn àwọn fúnra lára wọn gan wọn ń pariwo ara wọn torí wọn mọra wọn aláìda èèyàn wọn mọ àwọn èèyàn wọn bá ti rí púpọ̀ nínú wọn ni wọ́n ti gbọ́ èdè wa lágbọ́dọ̀jú ó sì wà lára àwọn tactics tá a máa ń lò láti wọlé sí ìlú ìran tó máa fẹ́ wọlé sí lára wọ́n kọ́kọ́ lọ gbọ́ èdè yín ná ìgbà tó bá gbé èdè yín wọ́n á bẹ̀rẹ̀ sí ní fẹ́ yín lọ́mọ ẹ rí i pé ara wọn gbọ́n yìí ó wà nù tá a máa ń dánwò gan ẹ ti wá dára dé wọn pé ara wa ni wọ́n lẹ́yìn ẹ̀ ni wọ́n máa fogun jà yín ó bẹ̀rẹ̀ sí fogun jà yín mo pàdé kan lánàá tíbi tí wọ́n ti ń dín rẹ̀bẹ̀ tán ṣàlàyé fara wọn pé àwọn ṣe ọ̀bàyéjẹ́ àwọn ìṣòlè àwọn oníṣẹ́ míì ju káwọn ó daran lọ màá mú fọ́nrán yẹn ò ju ìṣẹ́jú àkàn lọ ìṣẹ́jú àyá tẹ́ ẹ bá rí ẹ gbọ́n tó bẹ́ẹ̀ tí ì sọ̀rọ̀ mo kàn fẹ́ kẹ́ fi àmì kẹ́ wo bó yàtọ̀ síra wọn àbójọra wọn ni mo fẹ́ kẹ́ ṣàlàyé rẹ̀ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ mú wáyé. dáradára ni wá ẹnìkan ò sì lé ní ká má sì sẹ́tà fi jẹun bàtà àmúlẹ̀ jà ó sì ń sunkún pé ká máa wá gbé gbòòrò ṣé bàbá rẹ ní ọmọ fún wa lóúnjẹ ń gbòòrò yẹn ṣé a máa da màálù lójú títì ni rárá tí màálù wa bá jẹ ko ẹja máa yanjú ẹ báwo àtàgbẹ́sẹ̀ yanjú ẹ tó o bá ní tó o fẹ́ gbà lọ́wọ́ ìjọba má bà ìran wa lórúkọ jẹ́ àwa kọ́lọ̀ daran. ẹ lọ wò dáadáa Fúlàní tí ó bí sílẹ̀ Yorùbá ẹ lọ tẹ́. ṣé ẹni bọ́kùnrin yẹn ṣe ń sọ̀rọ̀ ìjẹ́lẹ̀ yìí ṣé Yorùbá ni àbí Fúlàní láàrin èmi àti yín ẹ̀yin náà fojú wò dáadáa bí ṣe ń sọ̀rọ̀ yẹn àtàgbékalẹ̀ rẹ̀
ẹ rí pé àgbékalẹ̀ rẹ̀ gan mọ́yán lórí ju Yorùbá mi gan lọ tàbí sílẹ̀ Yorùbá ntẹ́fì mọ̀nù ara àwọn ọgbọ́n tó máa ń dá àríkìríkì wọn ò gbọ́ èdè yín àṣà yín gan wọ́n tún mọ̀ jù yín lọ ntẹ́fì mọ̀ wọ́n nù ṣùgbọ́n ọ̀tá wa ni wọ́n mo tó tún sọ lẹ́ẹ̀kan sí ọ̀tá Yorùbá ni wọ́n wọn ò nífẹ̀ẹ́ yín bí kílẹ̀ yóò di títí wọ́n ní ìrìnàjò tó máa rìn wọn ò nífẹ̀ẹ́ yín ẹ má ti torí pé ń sọ Yorùbá rẹ dáńtọ́ ẹ wàá kàkún para wa ní wọn ìsara wa o ìkéde tò nínú wọn ìsara wa ìyẹn máa ké ìsara pẹ̀lú irú àwọn èèyàn báyìí ìrí ìtúgbọ́ Yorùbá àgbọ́dojú yìí tó fẹ́ lè máa sọ̀rọ̀ kó máa fa kò mú òkun ọ̀rọ̀ yọ ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ mú fura dání ẹ wá wá gbègbè táwọn eléyìí ó wà àwọn tẹ́ pé wọ́n ń ṣèlú bígbà tí Yorùbá ń ṣèlú yìí ẹ lọ wá gbègbè tó bá wà wọn ó ti fi nǹkan jà àwọn èèyàn lógún bẹ́ẹ̀ tí wọ́n máa parọ́ pé kì í ṣe àwọn ni pé àwọn tó tọ̀ wọ́n rìn wálé sọ́dọ̀ wọn tó já àwọn èèyàn wọn ní dẹ́sẹ̀ yẹn wò ẹ kíyèsára pẹ̀lú irú wọn mo kàn ní kí n mú àmọ̀ràn yẹn wá ṣáájú ni ká tó mú ọ̀rọ̀ gidi wá lọ́rọ̀ àwọn ọmọ oríire tí wọ́n túlẹ̀ ní ìgbèkùn kíní kan ṣẹlẹ̀ tó jọ mí lójú lánàá ṣàdédé la rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bá ṣèkéde ìkéde òjijì breaking news ni gómìnà Ọ̀yọ́ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu gómìnà kẹ́wò kéde wọn. The circumstances surrounding this incident are sufficiently grave and unusual to warrant independent scrutiny beyond our domestic institutions. I therefore, with a full sense of responsibility as the Executive Governor of Oyo State, call on the appropriate international human rights and accountability mechanisms, including those within the United Nations system, to closely examine the facts surrounding this abduction and the circumstances of its resolution. Such scrutiny is not intended to undermine our institutions. Rather, it is intended to reinforce public confidence that the truth will be established and that every person found to bear responsibility, regardless of office, influence, or affiliation, will be held accountable. Under the Constitution of the Federal Republic of Nigeria, the primary responsibility for national security rests with the federal government and the security agencies under its command. The Nigerian people, therefore, deserve a full and transparent account of what happened, who was responsible, whether there were institutional failures, negligence, or collusion at any level, and what measures must now be taken to ensure that no community is ever subjected to such an ordeal again. This is not about politics. It is about justice for the victims, reassurance for our people, and restoring public confidence that every Nigerian child can go to school without fear. Ṣé ẹ gbọ́n tí gómìnà sọ? Gómìnà ti gbọ́rọ̀ yẹn wọ international. Wọ́n fẹ́ bá wọn lọ́kọ̀ jẹ́, òun fẹ́ mọ àwọn tí àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n dán iṣẹ́ yẹn wò, òun fẹ́ kí wọ́n ṣe investigation lórí ẹ̀. Because àwọn aráàlú ò jẹ́ kí wọ́n gómìnà ó sùn. Ìgbàgbọ́ àwọn èèyàn ni pé àwọn tí ń ṣèjọba ìlú ìlọ́wọ́ ni wọ́n ṣe màdàrú láti gbá àwọn ọmọ yẹn pamọ́ lórí ọ̀rọ̀ òṣèlú. Tẹ́ ẹ bá gbogbo àwọn èèyàn tó ń jí gbé lórílẹ̀‐èdè tí táwọn ọmọ yẹn yàtọ̀ tí wọ́n yàtọ̀ àmọ́jọ́ wọn rán Àǹkárá àmọ́tẹ́lọ̀ tó rán táwọn ọmọ yẹn fi wà ń kó wá níjọ́ wọn lọ kó wọn tọ́lọ́pàá níjọ́ tí sọ́jà gbogbo lọ kó àwọn ọmọ wa ṣe la bá Àǹkárá àǹkó lọ́rùn àwọn ọmọ kéékèèké ẹ̀ẹ́rẹ́ àwọn mẹ́ta kan jẹ́ pé àǹkó náwọ̀
sáà ń kó náwó lọ skul jọ náà ni ìyá dẹ̀ ṣàlàyé fúnra lára rẹ̀ ó ní mọ́tò òun ni wọ́n fi kó àwọn wọ́n gba mọ́tò òun lọ́wọ́ òun nígbà tí wọ́n fi mọ́tò àwọn gbé àwọn àwíjàre sápọ̀ ìdí rèé tá a ṣe máa ń sọ fún àwọn èèyàn wa nípa ọ̀rọ̀ pàápàá jùlọ àwọn olóṣèlú ìwọ̀nba ni ẹ fi òṣèlú bá wa lò mọ́ ẹ̀yin tí ẹ bá jó lóṣèlú láàrin ara yín ẹ lè fòṣèlú bára yín lò ṣùgbọ́n ẹ má fòṣèlú bá aráàlú lò tẹ́ ẹ bá ń fòṣèlú bá aráàlú lò ẹ ń yẹpẹrẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ yín àrọ́mọdọ́mọ yín ni torí kò sẹ́ni tí ó rà àrọ́mọdọ́mọ yín tẹ́rù ò ní máa bá pé báwọn bàbá wọn ṣe máa ṣe òun náà ó ṣe bẹ́ẹ̀ ẹ wo bàbá Aṣíwájú tá à ń pè ní Bọ́lá Ahmed ọmọ Tinubu wọ́n láìkì òṣèlú gan wọ́n sì máa ń fòṣèlú báwọn èèyàn lò bàbá yóò ranjú mọ́ yàn tẹ́ bá wà ní òṣèlú tó bá sọ fún ọ pé lọ tò lẹ́yìn ọ̀ tò lẹ́yìn ni o tó bá sọ fún ọ pé jókòó jẹ́ tọ́ ọ̀ bá jókòó jẹ́ yóò fòṣèlú bọ́ ṣe ẹ wá máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé tó bá dọ̀la tí irú ọmọ bàbá tẹ̀ ń wò yìí tó bá fẹ́ di olórí àbáṣáájú níbì kan lọ́la sáwọn èèyàn ó gbà kí ọmọ ẹni bẹ́ẹ̀ ò ṣáṣáájú wọn ò ní gbà nítorí pé wọn ò máa wò pé bí bàbá rẹ náà ṣe ń gbà tiẹ̀ nìyẹn pàápàá jùlọ àwọn ọmọ òde òní tí wọ́n ń rí bí bàbá wọn ṣe ń dí pẹ̀lú bàbá tiwọn tó jẹ́ pé òun ni ó yàn lé wọn lọ́wọ́ pé ìwọ gba tiẹ̀ ìwọ gba tiẹ̀ wọn ò ní fẹ́ kọ́ ọmọ rẹ náà ó ṣe ìwọ gba tiẹ̀ fáwọn ìdí tí mò ń sọ nìyẹn torí ẹ̀ lẹ́fi gbọ́dọ̀ ṣòṣèlú mọ́ wọn bá bí Ṣèyí Mákindé ṣe ń ṣe lọ́yọ̀ọ́ yìí tí ń ranjú mọ́ gbogbo èèyàn kiri tí ń bá gbogbo èèyàn ṣọ̀tá kiri yìí tó bá dọ̀la tọmọ Ṣèyí Mákindé bá dún àwọn èèyàn gbáǹkó lórí òdodo tẹ́ ẹ̀ fẹ́ sọ fúnra yín lèmi ń dọ́gbọ́n sọ yìí Ṣèyí Mákindé gbogbo tó ń ṣe lónìí làwọn èèyàn ń rí wọn ò ní gbà fáwọn ọmọ rẹ̀ kí wọ́n ṣe ẹ jẹ́ ń sọ ẹni tí Yorùbá fẹ́ràn jù nínú òṣèlú bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni torí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òṣèlú tiẹ̀ òṣèlú àkóyawọ́ ni irú gbogbo yín tá à ń rí lé ní opportunity bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni gbogbo yín jẹ púpọ̀ nù yín like 98% tí ẹ̀yin ṣàwáwù tòní tẹ́ ẹ̀ ṣèjọba lọ́wọ́ yìí lẹ jàǹfààní Awólọ́wọ̀ tó jẹ́ pé skul ọ̀fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín lọ now mo wá ń bọ̀ nígbà tí Awólọ́wọ̀ kú 87 the first ìpàdé àkọ́kọ́ tí àwọn ọmọ ẹgbẹ́ bàbá Awólọ́wọ̀ kọ́kọ́ ṣe eléyìí tí bàbá wa Adékúnlé Ajásin jẹ́ olórí gbogbo wọn because lẹ́yìn Awólọ́wọ̀ Adékúnlé Ajásin ló kàn gbà yẹn kọ́lọ́ bá wa dẹ̀ lè fẹ́ ni rí bàbá wa Adékúnlé Ajásin wá lọ gbogbo wọn àtà Bọ́lá Ìgè gbogbo àwọn tó kù ńgbà yẹn ṣàkóṣàkó lẹ̀ Yorùbá wọn kóra wọn jọ ó di Ìjẹ̀bú Kẹ́nẹ́ ilé bàbá Awólọ́wọ̀ ibẹ̀ náà ti lọ ìpàdé àkọ́kọ́ ẹni tó chairman ìpàdé yẹn níjọ́ náà ìyàwó bàbá Awólọ́wọ̀ ni ìyá wa Dìdeolú Awólọ́wọ̀ ìyá wa gbé ìwé ẹgbẹ́ tó fi máa ń ṣèpàdé ó gbé ó jókòó ààyè bàbá Awólọ́wọ̀ ló jókòó sí wọn wá bẹ̀rẹ̀ pàdé ìjẹ́ mọ́tò nẹ́ẹ̀sì tẹ́ Bọ́lá Ìgè ṣe ní wọn parí pàdé Bọ́lá Ìgè wá give announcement bàbá Bọ́lá Ìgè ẹja fún wọn respect kọ́lọ̀ ń dẹlẹ̀ fáwọn ẹni rí àwọn èèyàn àwọn làwọn akẹ́kọ̀ọ́ lára wọn gbogbo ìwà wọn ìwàsí wọn ìṣètò ìṣèjọba wọn ìfẹ́ tán ní síra wọn nígbà yẹn bàbá wa dìde bàbá wa ní látòní lọ wọ́n wá gbé ìwé yẹn kúrò níwájú ìyá Dìdeolú Awólọ́wọ̀ wọ́n wá gbé síwájú bàbá Ajásin wọ́n ní nínú ilé yìí a ní sin ọkọ ká tó sin ìyàwó Yorùbá tán sọ bó ṣe lọ nìyẹn ṣùgbọ́n kì í ṣe pé wọ́n sọ frankly báyẹn ṣùgbọ́n Yorùbá yẹn body language yẹn kan tó túmọ̀ sínú pé a ní sin ọkọ ká tó wá sin ìyàwó pé látòní lọ the next ìpàdé tó bá wáyé lẹ́yìn ìpàdé tá a ṣe lónìí
àgbálé tó kàn òun náà ni bàbá Adékúnlé Ajásìn ilé rẹ̀ láti lọ sí ní Ọ̀wọ̀ wọ́n ti give announcement yẹn nìyẹn everybody sábàbá látẹ̀wọ́ ni gbagbagbagbagbagba kí ló túmọ̀ sí ìwọ tó bá jápàṣẹ wà lẹ́nìí ẹ̀kọ́ ni fún yín ẹ̀kọ́ ẹ ṣe dáadáa ẹ má fòṣèlú lò gbà nítorí àwọn ọmọ yín tí ń bọ̀ lọ́la Ṣèyí Mákindé ẹ lọ wò dáadáa òun náà kì í sábà rẹ́rìn gbogbo ìgbà lójú ló le bí ọmọ ológun ṣùgbọ́n Ṣèyí Mákindé ṣèjọba tòní ó gbàgbé ìjọba ọ̀la ó gbàgbé àyàfi táwọn ọmọ rẹ̀ bá máa gba Amẹ́ríkà tí wọ́n gbé London tí wọ́n ò ní wá sílẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ náà ló bá bàbá Bọ́lá Ahmed Tinubu wí ẹ ṣòṣèlú mọ́ wọn bá ẹ ṣe nítorí ọ̀la àwọn ọmọ yín ẹ bá àmúṣe yí ọmọ yín kẹ́ mú káàkiri ayé káyé lè rí pẹ́yìn lẹ́bí tó bá dọ̀la yín ò ní kó pàṣẹ láwa tá a dúró lórí kò possible níbi tá a bá ti jókòó náà ó lọ tò lẹ́yìn ni bí bàbá alẹ́ ṣe ń sọ fáwọn èèyàn pé ẹ lọ tò lẹ́yìn bẹ́ẹ̀ náà ni Ṣèyí ó lọ tò lẹ́yìn torí Tinubu ò ní jù sáyé òun náà ó padà rè wálé àṣà níjọ́ kan òdodo tẹ́ ẹ fẹ́ gbọ́ nìyẹn tí ń jẹ́ máa ṣìwáwù tẹ́ ẹ forí àwọn èèyàn gbára wọn èyí ṣòṣèlú nítorí pé ẹ̀yin ń wọ láfẹ̀fẹ̀ rẹ̀ bí ìgbà tẹ́ ẹ̀ ní kú ẹ̀rọ tàwọn tẹ́ ẹ̀ ń ṣèjọba lé lórí ẹ̀ ń ṣòṣèlú bí ìgbà tẹ́ pé ayé ẹ̀yin lẹ́ ní nítorí pé ẹ ti lè dẹ́ ẹja pọ́n nǹkan jẹ ẹ lè dá ẹran pọ́n nǹkan rà tí ò sẹ́ni tí ó bí owó pọ̀ gbogbo nǹkan pọ̀ ọlá pọ̀ fún yín ẹ̀ wọ́n á ṣèwàwò lórí àwa tá a lọ́lá tá a lówó ìpè tá a bá sọ lábẹ́ ògè bẹ́ẹ̀ ni níta bá sọ lónìí abẹ́ ògè ṣùgbọ́n lọ́la sáwọn ọmọ yín ó fàbẹ́ gé sáwọn ọmọ yín lè sọ kábẹ́ ògè lọ́la gbogbo tó yẹ kẹ́ máa ronú abẹ́ àṣẹ àwọn yẹn kan wọ́n wà tó bá dẹ̀ tẹ àwọn yẹn tẹkùtẹ̀ wọ́n tẹ àwọn ọmọ yín náà tẹkùtẹ̀ gbogbo tí ẹ máa ronú. èèyàn máa ti torí ọ̀la èèyàn máa kẹ́ òní ni ẹ kẹ́ òní tẹ́ wà ń bẹ̀ yìí torí kẹ́ lè bá àárọ̀ ọ̀la yín lò ọ̀la yín làwọn ògo ẹrẹ tó tara yín jáde gbẹ̀yàn ṣe máa lògbà tèmi mọ́nu ṣùgbọ́n Ọ̀rúnmìlà sọ kinní kan ó ní tán bá lọ forí kunkun dáfà ẹsẹ̀ kan ò fún ó ní póló ni ó pa wọ́n póló orúkọ tí Sàpànà ń jẹ́ ìníṣọ́jú bá lọ orí kunkun ni kéèyàn ó yarí pé kò sẹ́ni tí ó mọ́ mi ṣùgbọ́n tẹ́ ẹ bá forí kunkun ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yìí ẹ jẹ̀bi bọ̀ ìdí tá à ń sọnù kàngbọ́n wá wà láàrin state governor àti federal tó jẹ́ pé Yorùbá lẹ́yìn méjèèjì ẹ̀ wá ń ṣòṣèlú níbi pé wọ́n ń la ẹ̀mí ó wá la ẹ̀mí Michael Oyèdòkun àwọn ọmọ rẹ̀ ò ní dákẹ́ mo sọ kínní ìfún yín gbogbo àwọn ọmọ tẹ́rí tí Fúlàní gbá àwọn ìyá wọn wọgbó àwọn Fúlàní tẹ́rí tí ń sọ̀rọ̀ kiri ìtẹ́ ń ṣe Yorùbá ni wá àwa náà gbé Yorùbá àwa náà ìṣòlè ẹ̀ ń tara yín ọ̀la yín ti bàjẹ́ ọ̀la gbogbo Fúlàní ti bẹ lórílẹ̀ ilẹ̀ Yorùbá ti bàjẹ́ torí kò sẹ́ni tí Fúlàní gbé ìyá rẹ̀ wọgbó tí Fúlàní nà ìyá rẹ̀ tí ó wà dọ̀là tó ọmọ yìí ó wà rí Fúlàní bí èèyàn gidi ẹ bá sọ Yorùbá kẹ́ máa rọ̀jò Yorùbá lẹ́nu bí iná ní tí mò ń sọ yìí ó lè má yé yín dáadáa ọ̀la tẹ́ra àwọn ògo ẹrẹ tẹ́ wọn ọ̀la ní ọ̀la lẹ́wọ̀ yẹn sáwọn ṣé Michael Oyèdòkun tẹ́ ẹ bẹ́ orí rẹ̀ ní fanáfasu tó wá rí gómìnà àti fẹ́dẹ̀ àti pẹ́sidẹ́ǹtì tá ń ta àwọn síra wọn ìwọ lọ́gbé ìwọ kọ́ lọ́gbé wọ́n ṣòṣèlú ni wọ́n ṣe kíní kan ni ṣé ẹ̀rọ pa àwọn ọmọ rẹ̀ ó fi orí rẹ̀ jẹ yín wọ́n fi jẹ àwọn ọmọ títí yín náà wọn ò ní fi jẹ wọ́n ẹ̀rọ làbí ó ti rí ẹ lè má sí bẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn ọmọ yín ká máa wọ àwọn bàbá wọn lé nìkan sọlá ṣùgbọ́n wọn táwọn ọmọ yẹn ò bá sọ̀rọ̀ lónìí láwọn ọmọ yín kí wọn ó jáde kọ́ pé bàbá wọn ká tẹ̀nu ká gbẹdúkú ká sọ̀dọ̀dọ̀ ọ̀rọ̀ fún ọ̀la yẹn ni bàbá yín ń bà jẹ́ tẹ̀ ń wò ọ̀la yín ẹ̀yin méjèèjì ni mo bá wí o èmi ò lẹ́nìkan ló ṣe òṣèlú ní lẹ́nìkan ló ṣe tí ò dá o ìsìn lẹ́nìkan kọ́ ni ò ṣe tí ò dá
ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lóríire ń bẹ láàrin ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀ mọ ibi tẹ́ pa sí tẹ́ kún sí àní sọ jù bá lọ lórí àárín yẹn. ìkejì, ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ìlú Ìwó, mo tún sọ lónìí, ọba yín ń tasẹ̀ àgẹ̀rẹ̀, ń ta ìran yín lójú tí ẹ rò pé ń talẹ̀ Yorùbá, ń tàràn yín lọ́wọ́, gbogbo yín sì dákẹ́ ẹ̀ ń wòran. ẹ jẹ́ n fọba yín hàn yín ibi títí ń sayé. ọba ayé nù, ọba àwo nù, ṣébi tó yẹ kó wà ló wà ń. àní sọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ kó mọ̀mọ́ rò pé bóyá àwọn èèyàn ò rí òun. ọ̀la títí yín náà lẹ́yìn náà ń wò tẹ́ ẹ̀ ń wò tí tó jókòó ní tí ó ṣẹlẹ̀ lù wò lọ́la òun lẹ̀ ń wò. àní sọ jù bá lọ lórí àárín yẹn. ẹja ṣayére kó lè bá a dá, ẹja ṣayére kó lè bá a dá. Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho a ti pe àwọn àgbààgbà lórí ọ̀rọ̀ yín pé kí wọ́n yanjú ẹ̀, kò sẹ́nibọ̀ tó dá wa lóhùn. kò ságbàgbà tó rí yín wípé tí ò dá lẹ̀ yín méjèèjì ń dánwò láàrin ara yín kí wọ́n pè kíní kí wọ́n pè kejì kí wọ́n yanjú ẹ̀. coordinator kan bẹ táwọn pè ní Àwíṣẹ láti Ondo, ó sọ̀rọ̀ fakùnmọ́ òkun yọ. tẹ́ ẹ bá gbọ́ nǹkan tó sọ lórí ọ̀rọ̀ olóyè Gani Adams, bàbá, kó tó di pé àwọn èèyàn máa jáde lọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ń pa yín, ẹ pàtìjú mọ́ra, ẹ ṣe dìnífù, ẹ pé àwọn ẹ̀yin ipò àgbàlẹ̀ wà nílẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò sínú ọmọdé oyè nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, oyè tó pàtàkì ni, orí àpèrè tó lágbára ni. ẹ wá jáde kẹ́ pàtìjú mọ́ra, ẹ kọ́ mọ lùpọ̀ bọ́ pẹ̀lú olóyè Sunday Igboho. àwa ò ní sọ jù báyìí lọ lónìí nítorí ọ̀la títí yín náà, ẹ̀yin náà ti ń kọ ìwé ìtàn tuntun míì lọ́la táyé ó kà tẹ́ ẹ̀ ní sí ń bẹ̀ mọ́, táwọn ọmọ yóò máa kọ́ ha ṣé bó ṣe rí gbà yẹn rèé, torí àwọn ọmọ yìí lè má rí yín lẹ́ni pé ń ṣàìdá. ẹ ti ṣàìdá o sílẹ̀ Yorùbá, ẹ ti ṣe nǹkan tí ò dá sílẹ̀ Yorùbá gan. nínú dáadáa tẹ́ ẹ ṣe ó kéré, ilé tẹ́ ẹ ṣe tí ò dá tẹ́ ń pọ̀, òṣùwọ̀n yín ti ń kún gan. ẹ gbọ́ nǹkan táwọn ìṣe Ondo sọ nípa yín. Yeah, some people were calling me because of the issue of Sunday Igboho and Ìbà Gani Adams. I have never come out to abuse any one of them. They say, I wish I should be here once OPC, you are one of the Ìbà Gani Adams. Yes, majority of us that were loyal to Sunday Igboho today were once an OPC. But let me say, there are something that is not clear to Ìbà Gani Adams. There are something that is not clear to Ìbà Gani Adams. Majority of the state coordinators, they are killing this man. Yes. Because why? Once any state coordinator reports a comrade to Ìbà Gani Adams, Ìbà will never listen to that comrade. What the state coordinator says is final and is final without finding out the facts. And that is killing OPC. Yes, Sunday Igboho, Majasola, or Abadami, it will invite, no matter how level you are, no matter how low you are in the organization, in the society, he is going to invite you. There is nobody that Igboho will not welcome. He has a low esteem. He is a very free to anybody. Only Sunday Igboho is not somebody you'll be waiting for 2 weeks, 3 weeks before you can see him. Everybody is welcome in his home. Yes, he did not see himself as a god.
he attend to anybody. I was once an OPC, the state abhorrent, but I could recount the bad experience I passed through. Yes, there's a jealousy, hypocrisies, blackmailings, and sort of things in OPC, which is not even clear to Iba Gani Adams. I've been loyal to him. You can send this, let you get to Iba Gani Adams. There was a year, maybe Iba can remember. After then, I even left OPC. They were in Akoko Arigidi then. The state coordinator then called me. Can you just imagine? That is a photo. He just called me. He said, I wish they are in Arigidi now. There's no sufficient money for them to fuel their car. They are coming back to Lagos, this and that. That even if I is here, listen. That any amount I can render. If I will remember what I'm saying this year, it shall be, let's say 2-3 years ago. And immediately I transfer 50,000 naira. And immediately photo then, that is for coordinator of Ondo State is late now. Before they can say, okay, if I want to greet you, and if I say thank you, comrade, and that is all, and that is the end. Since then, they did not even say, I want to see that person that sent me the 50,000 naira. I want to see that boy that gave me that money. In fact, let me see this boy. Nothing of such today, till now. So it is very good as a leader. You have to be very accommodative. Accommodate everybody. Some of the state coordinators are the one killing the OPC. Because why? Many things are going on in different states, which Iba doesn't even understand. They collect different money. They will collect money for Arigidi Akoko. They will collect money for Iba Gani Adams' birthday. They will collect money for Okota. They will collect money for Olokun. And many from Comrade. Every places, years in, years out. And it's not all this one that is getting to Iba Gani Adams. Somebody who manage himself to join an organization, a voluntary organization where they are not paying salary, and you are asking them to be paying a lot of money. How do you want them to cope? So, people are wise nowadays. Everybody wants to belong to where their life will be better, where they can get a better life. So, I did not abuse anybody, but I'll keep on saying it. I am loyal to Oloye Majasola Sunday Igboho. Oloye Majasola. Yes, the Igboho sir. The CEO, Iruekun. Yes, the CEO, Iruekun. Please and please, Iruekun is not meant to fight in the public. It is meant to defend the Yoruba nation and to fight insecurity, fight against banditry, kidnappings, and any sort of inhumanity in the southwest, in the Yoruba land generally. And nobody can stop Iruekun. Iruekun is here to stay. God bless you. Ṣé iná ti gbọ́n táwọn ìṣe Ondo sọ nípa yín? Ibà ó dọ̀wọ́ yín o. Ibà mo tún pè yín lẹ́ẹ̀kan sí ó dọ̀wọ́ yín. Tọ́lọ́run bá lékè lè pàtìjú mọ́ra kẹ́ ẹ pé wá àtògèrè wá kẹ́ ẹ yanjú ẹ̀ nítùbí nùbí kò sáburú mbẹ̀. Ẹ pé olóyè Sunday Igboho ẹ sọ̀rọ̀ pọ̀. Ẹ wọ́jútùú sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí. Èmi sì sòdodo ọ̀rọ̀ fún yín, èmi yìí parọ́ tán yàn jẹ. Tí ẹ ibà jagun tẹ́ bá lẹ́ ìjagun mọ́kùnsẹ́ tí ó fagídí fà yín lọ́nú igbó. Gbogbo wa ẹ̀tọ́ tẹ́ ẹ ní láti jà lèmi ní láti jà ní olúkálùkù ní láti jà fúnlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tẹ́nìkan bá sọ pé àwọn ò lọ àìfagídí fàyàn lógún tọkàn rẹ̀ ò lọ. Ìdí nìyẹn tí ó jẹ́ kémi máa fà yín pé dandandandan ẹ lọ jà. Ẹ lè rí kí n sọ pé Oloye Gani Adams ẹ gbọ́dọ̀ wọ́gbọ́n tipátipá kò sí tọ́kàn pẹ̀lú yẹn. Ẹ̀yin lè mọ tẹ́ rí tẹ́ fífẹ́ lọ.
ṣùgbọ́n kì í ṣe pé káwọn tó bá wá lọ làwọn ọmọ yóò wá jókòó wọn a máa ṣe fídíò lórí wọn wọn máa sọ kò bá kò gbé ọ̀rọ̀ sónítọ̀hún lójoojúmọ́ ní tí Yorùbá ò fẹ́ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ yín ló ti lọ tó ti padà lẹ́yìn yín ẹgbọ́n nǹkan táwọn iṣẹ́ sọ bẹ́ẹ̀ ṣe ń lùzì lọ nìyẹn ẹ̀ ní mọ̀ ẹ̀ mọ̀ rò pé bóyá ìyẹn sì wà bẹ̀bọ̀ níjọ́ tó Ọlọ́run ò ní faṣọ ìyá mọ́ yín lọ́rùn níjọ́ tí kìíní yẹn ó bá àbùkù rẹ̀ ó bá kàn yín níta gbangba ló já mọ́ sọ tá à ń sọ yìí. Ẹ pàtìjú mọ́ra ẹ ṣe bí akọ ẹ pé olóyè ẹ yanjú ọ̀rọ̀ yẹn ní tùbínùbí ẹ pa àwọn coordinators yín káàkiri state ní tó bá yẹ kẹ́ ṣe ẹ ṣe kí gbogbo ẹ kú ń bẹ̀ kì í ṣe dandan ní kẹ́ lógún èmi ò ní kẹ́ lógún tipátipá àwọn tó fi ṣe ogun rán yín ni wọn ò mẹ́ni tó yẹ kó fi ṣe ogun rán bó ṣe yẹ kó rí nìyẹn. Èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì yìí lénìí títí tí fífọn mákọ̀ tó ètò mi wà lórí ìkànnì yìí èmi tí yín tó tọ́ Bàbá Àṣà.